Látàrí àfikún owó epo bẹntiróòlù, ìjọba ìpínlẹ̀ Edo ti sún ọjọ́ ìwọlé àwọn ilé ẹ̀kọ́ sí ọjọ́ míì ọjọ́ rẹ̀. Ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 3 oṣù kẹsàn-án ní ìjọba àpapọ̀ kéde àfikún owó epo bẹntiróòlù jákèjádò orílẹ̀-èdè yìí, léyìí tó fà á tí owó ọkọ̀ fi wọ́n tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan fi pakasọ. Èyí ló ṣokùnfà rẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Edo fi kéde pé kí gbogbo ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà ṣì wà ní ìsinmi títí di ìgbà tí ẹnikẹ́ni kò tíì mọ̀. Ìkéde yìí wáyé nínú ọ̀rọ̀ ẹnìkan tó jẹ́ akọ̀wé àjọ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà, ìyẹn Òjó Akilóńgẹ́ lónìí ọjọ́ Àbámẹ́ta Sátidé ní ìlú Benin City tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Àtẹ̀jáde náà sọ wípé ọjọ́ 9 oṣù kẹsàn-án ló yẹ kí àwọn ilé ẹ̀kọ́ wọlé padà fún sáà ètò ẹ̀kọ́ míì, ṣùgbọ́n ó ti jẹ́ sísún síwájú di ìgbà míì báyìí. Wàyí o, ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti wá rọ gbogbo òbí, alágbàtọ́ àtàwọn alámòjútó àwọn ọmọ láti túbọ̀ tẹ̀síwájú láti máa mójútó àwọn ọmọ wọn dáadáa nírú àkókò yìí, tó sì fìdí ẹ̀ múlẹ̀ pé ìkéde náà wáyé látàrí àfikún owó epo bẹntiróòlù ni, kì í ṣe torí nǹkan míì. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan síwájú sí i, ẹ tẹ̀lé wa tàbí kẹ́ ẹ darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.